jẹ́ kí n sáré gbé ẹ débẹ̀ látẹnu sheikh Ismail Omobaramon agbára Adua. Eléyìí ni iṣẹ́ àrísìkí ojoojúmọ́ tó já sí pé téèyàn bá ń lò ó èèyàn ó máa gba owó lójoojúmọ́ téèyàn bá ń lò ní. Ẹ kú ti mọ̀ pé mi ní fún yín ní fèkì, ẹ sì ti mọ̀ pé mi ní fún yín níṣẹ́ tó já sí wípé yóò padà ní repercussion lọ́la. Ẹ dẹ̀ ti mọ̀ wípé mi ní fún yín níṣẹ́ tí àràmù ń bẹ ń bẹ. Ọmọ ìyá mi má fojú di iṣẹ́ tí mo fẹ́ fún ẹ yìí. Lọ́lẹ̀ bá mi wá làpálàpá pupa, tó o bá já làpálàpá pupa kó jẹ́ tòjọ́. Wá lọ́lẹ̀ ra atare ẹyọ kan tó jẹ́ odidi kan. Làpálàpá pupa yìí àtàtàrí yẹn wá lọ́lẹ̀ jó. Tó o bá jó tán ó wàá lọ tí ó kúnná ẹbu ni o. Tó o bá ti lọ tó kúnná tó ọmọ ìyá mi lọ́lẹ̀ ra ìgò white wá da ẹbu yẹn sínú ìgò white yẹn. Tó o bá da ẹbu yẹn sínú ìgò white yẹn tán wá lọ́lẹ̀ bá mi ra ẹyin àgíríkì méjì péré náà ni. Tó bá ti rẹ ẹyin àgíríkì méjì yìí ọmọ ìyá mi má fojú diṣẹ́ yìí o. Tó bá wò pé àkókò náà ju 200 lọ àbí kò náà ju 100 naira lọ wallahi wa rabbul kaaba iṣẹ́ àwọn àgbàlagbà tó confirm ni. Èèyàn ní máa lò lójoojúmọ́ kéèyàn má ra àánú Ọlọ́run gbà. Tó bá ti wá da ẹbu yẹn sínú ìgò white yẹn tán lọ lè ra ẹyin àgíríkì méjì péré ni. Tó bá ra ẹyin àgíríkì méjì yẹn tán alẹ́ là á máa wá ń jẹsẹ́ yẹn o. Alẹ́ ni wàá lò o. Ẹyin àgíríkì yẹn tó bá ti di alẹ́ wàá wá gbé e kaná. Tó bá ti bọ ẹyin yẹn tó bá ti jiná dáadáa ó wàá bó èpo rẹ̀. Tó bá bó èpo rẹ̀ tán tó bá já sí pé unbreakable white ló bá ní ni kó ẹyin méjèèjì yẹn sínú ẹ̀. Tó bá já sí pé àwo white náà ló bá ní kó méjèèjì yẹn ẹyin yẹn síbẹ̀. Tó bá kó méjèèjì yẹn sínú ẹ̀ tán wá mú ẹbu yẹn nínú ẹbu yẹn wá bù díẹ̀ sínú àwo yẹn àbí inú ke white yẹn. Ó wàá fi ẹyin méjèèjì yẹn ó fi po ẹbu tó bù sínú abọ́ funfun yẹn. Aṣọ white náà ló sì wọ̀ tó bá fẹ́ jẹ. Kò bá jẹ́ gíní ni kò bá jẹ́ tẹ́rù ni kó sà jẹ́ aṣọ white ni ó wà lára rẹ tó bá fẹ́ jẹ iṣẹ́ yìí. Iṣẹ́ tó confirm ni. Tó bá ti wá fi pò tán ọmọ ìyá mi wàá wá kọ́kọ́ mú ẹyọ kan nínú ẹyin yẹn. Tó bá ti mú ẹyin yẹn wàá mú sẹ́nu báyìí ó wàá dà níyàn owó gidi sí i. Tó bá ti wá dà níyàn rẹ̀ sí tán ó wàá ju ẹyin yẹn sẹ́nu lẹ́ẹ̀kan náà ẹ̀kan ṣoṣo ló ju ẹnu yẹn sẹ́nu. Kì í ṣe pé bóyá ó mọ̀ gé jẹ. Tó bá ti jù sẹ́nu lẹ́ẹ̀kan náà tó bá ti jẹ tán ó tún mú ẹyin kejì yẹn náà ó tún dà níyàn sóhun náà ó tọrọ owó. Ó wàá ju òun náà sẹ́nu. Ó jẹ òun náà lódidi ló máa ju sẹ́nu ò ní gé o. Tó bá ti wá jẹ tán báwọn ọmọ ìyá mi wá gbìyànjú gbogbo ohun tó bá lè mu lé. Díríǹkì ni o mu lé má mú kú mu lé o. Kódà ibi tí sẹ́hun confirm dé o lè mu omi lé. Kò séyìí tó mu lé tọ́lọ́hun ò ní gbàdúrà rẹ̀ má mu ìmukúmu dé. Kò bá jẹ́ kóòkì ni kò bá jẹ́ fanta ni kò bá jẹ́ làkàsírà ni gbogbo àwọn nǹkan tó bá sàmọ́ pé o máa mu tí o tó bá mu tí lè wallahi kò ní ṣiṣẹ́ fún ẹ. Tó bá mu tọ́lọ́hun tó jẹ́ àràmù tó bá mu lè wallahi kò ní ṣiṣẹ́ fún ọ. Ó rí pé tó ń búra lọ́dọ̀ Ọlọ́run. Ṣùgbọ́n tó bá mu kóòkì lé kódà kó jẹ́ pómi nìkan lórí mu lé. Lẹ́sẹ̀ tí mo sọ fún ẹ yìí lọ lè gbìyànjú rẹ̀ alalẹ́ là máa wá ń lò. Èèyàn lè máa lò ó ní jojoojúmọ́. Téèyàn bá dẹ̀ fẹ́ lò ní jojoojúmọ́ náà ìgbà tó bá wò pé mo lò lónìí mo lò lọ́la mo lò lọ́tọ̀ ó tún lè sinmi kó tún lò. Iṣẹ́ tó confirm ni téèyàn máa fi ń rí owó ojoojúmọ́. Gbìyànjú rẹ̀ wàá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Assalamu alaikum.